Ẹ kú dédé ìwòye gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣeréṣe dáadáa ní gbogbo ayé. Gbogbo àwọn obìnrin tá a ní ọmọkùnrin àti obìnrin, Ọlọ́run kó máa fìṣẹ́ ẹ̀ṣọ́ wa. Mo kàn fẹ́ sáré sọ kínní kan fún ẹ̀yin obìnrin. Lóòótọ́ lọ́lọ́run sọ pé ọkọ ló lórí aya, pé ọkọ ló yẹ kó gbọ́ responsibility lórí ìyàwó. Bọ́ jẹ́ kí n sọ kínní kan fún yín. The fact pé Ọlọ́run ní pé kí ọkọ gbọ́ responsibility lórí ìyàwó àbí ọkọ ló lórí aya, ọkùnrin kankan ò jẹ obìnrin kankan ní gbèsè o. Ọkùnrin kan ò jẹ ìpọ́nrí ìyáláyà obìnrin kankan àbí ìpọ́nrí bàbá alákùbàbà obìnrin kankan ní gbèsè. Ọlọ́run ní kó tọ́jú ẹ̀ ní pé kọkùnrin gbọ́ responsibility, kò wá mìpò jẹ́ ẹ́ lówó gẹ́gẹ́ bí obìnrin, kò mí pé bóyá ó jẹ́ ẹ́ ní gbèsè. Ṣe rí àwọn sense of entitlement tí a máa ń feel yẹn, tí a máa feel entitled pé nǹkan ọkọ láti ṣe kinní kan, Ọlọ́run ní responsibility ni kó gbọ́. Agbára tó bá dẹ̀ ní lọkùnrin máa fi gbọ́ responsibility, kò jẹ́ ní gbèsè gẹ́gẹ́ bí ìyàwó. Ọkọ ò jẹ́ ní gbèsè, kì í ṣe gbèsè ló san, Ọlọ́run ní kó san, ó ní kó look after ẹni. Okó téèyàn bá dẹ̀ nílé èèyàn fi ń dóyàwó ẹ̀. Tó bá ní kó look after ẹ, gbèsè lèèyàn máa ń san. Tó bá ní owó mi ò tí ì tán o, èlò lóko ẹ ti san iye kan, ó kó iye kan. But look after ẹ, nǹkan tó bá ní ló máa fún ẹ. Tó ò bá wá tó ẹ, ìwọ ló máa lọ wá kún. Ọkùnrin kan, ẹ get it straight. Ìtọ́jú ọkọ lórí aya kò mí pé ọkùnrin jẹ́ ní gbèsè. Kò ń ṣe pé bóyá ó jẹ bàbá ẹ ní gbèsè tó wá fẹ́ san, àbí ó jẹ ìyá ẹ ní gbèsè tó wá ní pé kí wọ́n san. Ọkùnrin kan ò jẹ obìnrin kankan ní gbèsè o. Àṣẹ Ọlọ́run ni pé kọkùnrin wà responsible. Èyí tó bá dẹ̀ choose láti má wà responsible, wàhálà ti ẹni kò sí nǹkan téèyàn lè ṣe sí. Èyí tó bá fẹ́ wà responsible náà kò mí ìwé pé ìwọ ló máa fọwọ́ lálẹ̀ pé nǹkan báyìí ló yẹ kó ṣe fún ẹ. Ọlọ́run ní ọkọ lórí aya kò fi géèjì sí o. Ó ní ọkùnrin look after ẹni, kò sọ bó ṣe máa look after ẹ o. Ìwọ ò dẹ̀ lè sọ bó ṣe máa look after ẹ torí ìwọ kọ́ ló bá ṣiṣẹ́ owó ẹ̀, kò dẹ̀ jẹ́ lówó, kì í ṣe gbèsè ló jẹ́ ẹ́. Wọ́n ní bọ́ jẹ́ bá ròṣẹ́ ròyà tó bá pẹran, ìyá ẹ̀ gangan kò ní fún jẹ, ọmọ ẹ̀ gan kò ní fún jẹ. Bọ̀ ẹni tó wá ṣiṣẹ́ tó ń mú nínú owó, tó tọ́jú ìyàwó, tọ́jú ọmọ, tí kì í ṣe pé wọ́n bá ṣiṣẹ́ ẹ̀, ó yẹ kẹ́ gbóríyìn fún ni o. Ọkùnrin kan ò jẹ ìpọ́nrí ìyáláyà obìnrin kankan ní gbèsè. Ọkùnrin ò jẹ yín ní gbèsè. Ẹ má máa wò pé ọkọ lórí aya ó jẹ yín ní gbèsè bí pé tó ò bá dẹ̀ ṣe wà responsible. Kò wà responsible ní ṣùgbọ́n kò jẹ́ lówó. Nígbà tí ò ń ṣe bóyá wọ́n fi sin gbà lọ́wọ́ ẹ. Nǹkan tí mo fi ń sọ̀rọ̀ yìí, ẹ gbọ́ mi níwìnì lọ́la, ẹ rí ayé àwọn obìnrin kan. Mo kàn fẹ́ kẹ́yìn obìnrin mọ̀ wípé ọkọ lórí aya, ìgbéyàwó mi wípé ọkùnrin jẹ́ ní gbèsè o. Kò mí pé bóyá ó dájọ́ kan sọ́wọ́ ọkùnrin torí pé tó dẹ̀ ti wá fẹ́ ò fẹ́ lọ kó lọ́wọ́ ẹ̀. Ọlọ́run ní kó look after ẹni. Ìwọ kọ́ ló máa sọ pé bó ṣe máa look after ẹni lè. Tó bá ní iye tó ń ní fáwọn ọmọ òun rè, kò jẹ́ ní gbèsè. N tó ní òun ló máa bá a manage ẹ̀. Tí ò bá tó ẹ lọ́rùn, ìwọ ló máa sọ pé kò tẹ́ ẹ lọ́rùn, lọ wá sí fúnra ẹ̀. Bẹ́ẹ̀ kò tẹ́ ẹ lọ́rùn, nǹkan tó kọ fún ẹ, o ò lẹ́tọ̀ọ́ láti question ẹ̀ torí kò jẹ́ ẹ lówó. Tí ò bá tẹ́ ẹ lọ́rùn, ó fún ẹ kò tó, o lè nìyẹn. So tọkọ bá fún ẹ tí ò bá tẹ́ ẹ lọ́rùn, ìwọ ni kó lọ wá sí torí pé ọkọ ò jẹ́ lówó, kì í ṣe gbèsè ló jẹ́ ẹ́. Ó fún ẹ nínú iṣẹ́ tó òógùn ara ẹ̀ ló fi fún ẹ. Ní tó bá dẹ̀ wú ló máa fún ẹ. Bó bá ṣe, kò ṣe pé bí nǹkan tó tiẹ̀ wù, nǹkan tí ò ní pa lára, tí ò ní lára ló máa fún ẹ gẹ́gẹ́ bí ìyàwó torí pé kò jẹ́ ní gbèsè. Kò jẹ́ ní gbèsè. Ẹ gbọ́ winiwini. Ẹ gbọ́ winiwini. Ẹ jẹ́ n kò fẹ́ kẹ́yìn obìnrin mọ̀ pé ọkùnrin kankan ò jẹ́ obìnrin kankan ní gbèsè torí pé ìyàwó lẹ́jọ́ jẹ́ àbọ̀ ọkọ lẹ́jọ́ jẹ́ fúnra yín. Kò jẹ́ ní gbèsè. Tọ́jú ìyàwó ẹ ni. Ìwọ kọ́ ló máa sọ fún bó ṣe máa tọ́jú ẹ. Tọ́jú ilé ẹ.
ìwọ kọ́ ló máa sọ fún bó ṣe máa wà responsible, kó ṣáà ti wà responsible Ọlọ́run ò fi géèjì sí i. So kò jẹ́ ní gbèsè o, kẹ lọ jókòó jẹ́. Ọkùnrin kankan ò jẹ́ obìnrin kankan ní gbèsè, ẹ lọ jókòó jẹ́. Toró dẹ̀ ti ń pọ̀ jù, a máa wò pé bí àtúrí padà ti marry, ọkọ lórí aya, ọkọ lórí a máa feel entitled, a máa fi pé bí nǹkan tó yẹ kó ṣe rèé, nǹkan tí ò yẹ kó ṣe rèé. Irọ́ o, ẹ̀yin kọ́ lẹ máa ṣe agenda lẹ̀ fọkùnrin pé nǹkan tó yẹ kó ṣe, ẹ má máa pa wọ́n dànù. Ẹ gbọ́, ẹ mọ reason tí mo ṣe ń sọ̀rọ̀ yẹn, jẹ́ kó dọ̀la. Ẹ jẹ́ kó dọ̀la. Tọ́lọ́run bá ní àṣírí ẹlòmíì máa tú, fúnra rẹ̀ ló máa fẹnu ara ẹ̀ kó bára ẹ̀. Fúnra rẹ̀ ló máa fẹsẹ̀ ara ẹ̀ rìn lọ síbi táṣírí ẹ̀ ti máa tú. But I stand to be corrected. Kò sọ́kùnrin tó jẹ́ ìgbéyàwó ni kò jẹ́ ní gbèsè, kò jẹ́ ọkùnrin kan ò jẹ́ obìnrin kankan ní gbèsè nítorí pé ó marry. So kẹ má fi pé bí àtẹ bá ti marry gbèsè kan tó ti jẹ yín, òun lẹ fẹ́ lọ, òun ló fẹ́ san fún yín nílé ẹ̀. Ọkùnrin kankan ò jẹ́ obìnrin kankan ní gbèsè o. Tọ́jú ìyàwó ẹ̀ ni. Ọ̀nà tó fi fẹ́ tọ́jú ìyàwó ẹ̀, ìwọ kọ́ ló máa sọ fún. Oko tó bá dẹ̀ ní ló máa fi dó ìyàwó ẹ̀. Kò ṣe pé bóyá ó jẹ́ ní gbèsè ní ẹ bá mi mú ẹ̀ tí ì san tán. Pẹ̀ tó bá ń san owó, ó bá ń san 200,000 owó school, tọkọ bá ní 50,000 ló ní, iye tó ní nìyẹn. Níṣe ni obìnrin alálùbáríkà yẹ kó kúnlẹ̀ kó gbà kó ṣàdúrà ni. So wá lè sọ tó bá ti ń di pé 100,000 lówó school dẹ̀ láti san gbogbo 100,000 yẹn, ó ti ń ṣe bẹ́ẹ̀ ni pé ọkùnrin yẹn jẹ́ ní gbèsè nìyẹn. Owó nǹkan ta ní ìdílé 20,000 ní ó dẹ̀ láti filẹ̀. Ó ti ń sọ fún pé ó jẹ́ gbèsè. Ọkùnrin kankan ò jẹ́ obìnrin kankan ní gbèsè. Ọlọ́run ní look after ilé ẹni. Ẹ̀tọ́ ẹ ni kó ọkùnrin look after ẹ gẹ́gẹ́ bí obìnrin. But kò kí ń ṣe ẹ̀tọ́ ẹ láti sọ bó ṣe máa look after ẹ. Tí wọ́n bá ń wọ sányán, tí ọkọ dẹ̀ sọ pé tó ń wọ sányán wá láti ilé yín, tọkọ dẹ̀ sọ wípé àlárì lòun ní agbára ẹ̀. Tó bá kó wa àlárì fún ẹ, ìwọ lọ fowó kún kó fi ra sányán. Ìwọ kọ́ ló máa sọ fún pé dandan láti ra àlárì fún ẹ torí pé kò jẹ́ ní gbèsè, kó tiẹ̀ yẹ kó rà á fún ẹ in the first place. But nǹkan tágbára ẹ ká gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe ní ẹ tọ́jú ìyàwó yín. Nǹkan tágbára ẹ ká láti fi tọ́jú ẹ àǹkárá ni. Ìwọ gba àǹkárá yẹn kó lọ hádowó sí, kó lọ ra àlárì àbí kó lọ ra sányán. Ìwọ kọ́ ló máa sọ fún pé dandan láti mú wo sányán wá. Tó bá ti ń ṣe dandan ó ti ń ṣe bẹ́ẹ̀ ni pé ó jẹ́ ń gbèsè nìyẹn. Kò sí ọkùnrin kan tó jẹ ìpọ̀nrí obìnrin kan ní gbèsè. Wọn jẹ́ ní gbèsè o. Ìgbéyàwó ni ntọ́kùnrin bá pé ó ní ẹ̀tọ́ láti look after ẹ̀, but ó ní ẹ̀tọ́ láti sọ fún bó ṣe máa look after ẹ̀. Kò dẹ̀ lè dú orí tiẹ̀. Kò yẹ kó dú orí tiẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ wọn máa tún dú orí tara wọn, orí tiẹ̀ ju tiwọn lọ. Ẹ tún máa fọwọ́ lálẹ̀. Ẹ gbọ́, get it straight. Kò sí ọkùnrin kankan. Ìgbéyàwó mi pọ̀kùnrin jẹ́ ní gbèsè. Lóòótọ́ lọ́lọ́run ní pé kí kọkùnrin tọ́jú obìnrin, àmọ́ kò ń ṣe gbèsè náà ń san o. Kì í ṣe gbèsè náà ń san o. Tọ́jú obìnrin ni. Kò sọ bó ṣe máa tọ́jú ẹ̀. Kò dẹ̀ sọ pé ìwọ ló máa sọ bó ṣe máa tọ́jú ẹ̀. Ó máa tọ́jú according to bágbára ẹ̀ bá ṣe ká ni. Tó bá já àǹkárá lágbára ẹ̀ ká, sányán àbí jàkádì ni wọ́n fẹ́ wọ̀. Tó o bá ti gbowó àǹkárá, lọ fi owó kún kó lọ ra sányán. Tẹ́ bá bímọ 4 tó lágbára ọmọ ẹyọ kan àbọ̀mọ 2, ó ti fulfill nǹkan tọ́lọ́run sọ. Tọ́jú ìyàwó ẹ̀. Ọlọ́run ò ní kó lọ jalè láti tọ́jú obìnrin. So ẹ gbà lẹ́ni pé ọkùnrin kankan ò jẹ́ obìnrin kankan ní gbèsè. Kò sí gbèsè tọkùnrin kankan jẹ́ obìnrin kankan. Ó dẹ̀ fẹ́ lọ marry kò mí wípé gbèsè tí tó jẹ ìyá ẹ̀ ni ọkùnrin ló fẹ́ lọ gbà nílé ẹ̀. No. Bọ́lá ṣe ní kí wọ́n ṣe kó look after. Nǹkan tó bá lágbára ló máa ṣe. Tí ò bá lágbára Ọlọ́run ní kó fipá ṣe. Nítorí pé ọkùnrin kan kò jẹ́ obìnrin kankan ní gbèsè. Ìgbéyàwó kì í ṣe gbèsè. Responsibility Ọlọ́run ní kí wọ́n ṣe kì í ṣe gbèsè. Bí agbára bá ṣe tó ni, kì í ṣe wípé o fẹ́ sin gbà àbò o fẹ́ san gbèsè. Ọkùnrin fẹ́ san gbèsè fún ẹ. Ẹ get it straight. Ẹ jẹ́ ká pàdé lọ́la. Ẹ gbọ́ winiwini shabarikolo.com. Ẹ lọ rẹ́gísítà ń bẹ̀. Inú ń bí mi gan o, but ẹ jẹ́ fi gbogbo ẹ̀ sọ́la. Ó dàbọ̀.